Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti wà láyé, láti wà láàyè. A dúpẹ́ nítorí gbogbo ohun tó jẹ́ ẹ̀tì nínú ayé wa lẹ́yìn Olúwa yóò mú kúrò. Gbogbo ohun tó jẹ́ ẹ̀tì nínú iṣẹ́ wa, nínú ìdílé wa, nínú ìgbéyàwó wa, nínú ayé ọmọ wa, nínú iṣẹ́ ìránṣẹ́ wa, ẹ̀yin Olúwa yóò mú wọn kúrò. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí tí ẹ ó ṣe. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lénìí bá ju ìtọ́ tí wà wọlé kó má bàa tó sì jáde, kó ṣe ayé àti ọkàn wa ní rere, kí a jẹ́ olùṣọ́ ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Àmín orúkọ Jésù. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí ọjọ́ ẹtì, ọjọ́ kọkànlélógún oṣù kẹrin. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ẹtì, ọjọ́ kọkànlélógún oṣù kẹrin. A ó gbé yẹ̀wò àkòrí tó sọ wípé ju òmìnira lọ, ju òmìnira lọ. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí ìkọkàndínníàádọ́ta ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ìwé Àìsáyà orí ìkọkàndínníàádọ́ta ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Tí ó kà báyìí pé ṣùgbọ́n báyìí ni Olúwa wí, a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára, a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. Nítorí ẹni tí ó bá ọjà ni èmi yóò bá jà, èmi yóò sì gba àwọn ọmọ rẹ̀ là, èmi yóò sì gba àwọn ọmọ rẹ̀ là. A ó mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje. Àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje, tí ó kà báyìí pé obìnrin kan nínú àwọn obìnrin àwọn ọmọ wòlíì ké bá Èlíṣà wá wípé ìránṣẹ́ rẹ ọkọ mi kú, ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa, àwọn onígbèsè sì wá láti mú àwọn ọmọ mi méjèèjì ní ẹrú. Èlíṣà sì wí fún un pé kí ni èmi yóò ṣe fún ọ? Wí fún mi, kí ni ìwọ ní nínú ilé? Òun sì wí pé ìránṣẹ́ rẹ kò ní nǹkan kan ní ilé bí kò ṣe ìkòkò òróró kan. Òun wí pé lọ kí ìwọ kí o yá ìkòkò lọ́wọ́ àwọn aládùúgbò rẹ káàkiri, àní ìkòkò òfo, yá wọn, kì í ṣe díẹ̀. Nígbà tí ìwọ bá sì wọlé, kí ìwọ kí o ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ àti mọ́ àwọn ọmọ rẹ, kí o sì dà á sínú gbogbo ìkòkò wọn nì, kí ìwọ kí o sì fi èyí tí ó kù sí apá kan. Ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ̀ àti mọ́ àwọn ọmọ rẹ̀ tí ń gbé ìkòkò òfun wá. Ó sì dà á, ó sì ṣe nígbà tí àwọn ìkòkò kún, ó wí fún ọmọ rẹ̀ pé tún mú ìkòkò kan fún mi wá. Òun sì wí fún un pé kò sí ìkòkò mọ́. Òróró náà sì dá. Nígbà náà ni ó wá, ó sì sọ fún ènìyàn Ọlọ́run náà. Òun wí pé lọ ta òróró náà kí o sì san gbèsè rẹ, kí ìwọ àti àwọn ọmọ rẹ kí o sì jẹ èyí tí ó kù, kí ìwọ àti ọmọ rẹ kí ẹ sì jẹ èyí tí ó kù. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lénìí ọjọ́ ẹtì, ọjọ́ kọkànlélógún oṣù kẹrin. Ọlọ́run kò mọ bí a ti ń ṣahun o, kò mọ bí a ti ń láhun. Ohunkóhun tí ó bá ṣe, a ṣe tọkàntọkàn. Dáfídì sọ nínú orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkarùn. Ìwọ dà òróró sí mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Bí Ọlọ́run ṣe rí nìyẹn o. Nígbà tí ó bá fún ọ ní nǹkan, yóò fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́. Lọ́jọ́ kan ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, nígbà tí mò ń wàásù, Olúwa ní ẹnìkan ń bẹ nínú ìpéjọpọ̀ náà tí yóò ní àlùyọ mẹ́ta. Ó ní ó máa fi àkọ́kọ́ fún òun pátápátá, èkejì yóò jẹ́ pípín láàárín
onítọ̀hún àti òun, ìyẹn Ọlọ́run. Tí ẹ̀kẹta yóò wà fún ẹni náà nìkan ṣoṣo. Nígbà tí ó ṣe díẹ̀, arábìnrin kan wá sọ́dọ̀ mi pẹ̀lú owó gọbọi. Ó wí pé òun mú ìhà tọ̀dọ̀ Ọlọ́run wá láti mú ṣẹ. Mo mọ obìnrin yìí, opó ni, ẹni tí ọkọ rẹ̀ ti fi gbèsè ńlá sílẹ̀ fún ní ìgbà tó kú. Ẹ̀wẹ̀, ó kọ̀ jálẹ̀ pé òun ni àsọtẹ́lẹ̀ náà wà fún o. N kò sì lè ṣe ohunkóhun láti yí ọkàn rẹ̀ padà. Kò pẹ́ lẹ́yìn náà, ó padà wá pẹ̀lú owó tó tún pọ̀ sí i, wípé èyí ni ìdajì àlùyọ kejì. Lẹ́yìn èyí, ó padà wá pẹ̀lú ẹ̀rí. Ilé ìfowópamọ́ tí ọkọ rẹ̀ jẹ ní gbèsè pè é láti tọrọ àforíjì wípé àwọn ti ṣe àṣìṣe àti pé dípò pé ọkọ rẹ̀ jẹ àwọn lówó, àwọn ni ó jẹ ọkọ rẹ̀ lówó. Wọ́n san owó náà fún un, ó sì pọ̀ gan-an. Nígbà tí Ọlọ́run bá tú ọ sílẹ̀ kúrò nínú ìgbèsè, yóò ṣe débi pé yóò nira fún ọ láti tún padà sínú ìgbèsè mọ́. Bí o bá wà nínú gbèsè nísinsìnyí, Ọlọ́run tó ní ànító àti àníṣẹ́kù yóò tú ọ sílẹ̀ lónìí ní orúkọ Jésù. Àmín. Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì wípé bí ọmọ náà bá sọ yín di òmìnira, bí ọmọ Ọlọ́run bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Nígbà tí ènìyàn bá ní ìwòsàn kúrò nínú àìlera kan nípa ìṣègùn òyìnbó, àwọn àpá rẹ̀ sì lè wá. Ṣùgbọ́n nígbà tí Jésù bá tú ọ sílẹ̀, ó máa ṣe ní pípé, yóò sọ ọ́ di odidi. Bí o bá wà nínú ìdè, èyí tó wù kí ó jẹ́, gba òmìnira kíkún báyìí ní orúkọ Jésù. Àmín. Kì í ṣe pé Ọlọ́run yóò tú ọ sílẹ̀ nìkan o. Kódà ó tún lè rọ̀ ọ́ ní agbára láti tú àwọn òǹdè sílẹ̀. Ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kí o bá lè lé àwọn ẹ̀mí èṣù jáde kúrò lára àwọn tí ó ń yọ lẹ́nu. Àǹfààní yìí wà fún àwọn ọmọ Ọlọ́run tí ó ṣetán láti gba ààwẹ̀ àti àdúrà ní ìgbàkúgbà. Ìwé Mátíù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànléníogún. Kókó àdúrà. Baba, jọ̀wọ́ tú mi sílẹ̀ kúrò nínú onírúurú ìdè, kí o sì lò mí láti tú àwọn òǹdè sílẹ̀. Baba, jọ̀wọ́ tú mi sílẹ̀ kúrò nínú onírúurú ìdè, kí o sì lò mí láti tú àwọn òǹdè sílẹ̀. Bọ́kọ̀ bá lọ sókun tó lọ sọ́sà, á padà sí èbúté. Ibi tí ẹ ò fi àdàgbà ètò kíkà ọ̀run sísí tí ò ní rọ̀ sí nìyẹn. Olúwàbùkọ́lá ni ẹ mọ̀ mí sí. Nígbà tí a tún máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.